No time, ẹjọ́ no time, how are you? Once again, Koiki Media bring you up to start, you understand? Koiki Media bring you up to start, you understand? Ẹjọ́ dákẹ́. Ọlọ́run bá mi dúró sí fún mo rí pé gbogbo ìgbà lọ́sàn-án lóru tí bá ti pè é lẹ́mọ́ ń jẹ́ mi Ọlọ́run bá mi jẹ́ ní tẹ́bá ti ń pè Ọlọ́run yọmọ jẹ́ àwọn tó láyò ní padà lẹ́yìn mo tẹ́ mi béèrè ní ti dáadáa ní oore Ọlọ́run bá mi ṣe gbogbo wàhálà yín kìràkìrà lórí ọ̀rọ̀ Yorùbá ẹ̀ láṣeyọrí lájọ láṣeyọrí ẹni tẹ́ni àná ọ̀ ẹ̀kọ́ àfaradà because àfaradà ni kéèyàn nífẹ̀ẹ́ yẹn láì jẹ́ pé mo lóògùn tí mo ń gbé fún yín ẹnì wa ara yín ẹ ṣe wàhálà kálukú ẹlòmíì ti tàn kẹrẹ torí ìrìn ìdí àjọ gbọ́dọ̀ tí wọjọ rẹ gbọ́dọ̀ tí ilẹ̀ Yorùbá pẹ̀lú gbọ́dọ̀ tí ojú wa ní ti gbogbo yín ojú ti yóò Ọlọ́run bá mi nífẹ̀ẹ́ yín Ọlọ́run dẹ̀ ní pa yín rẹ. Koiki Media bring you up to start, you understand? ẹ̀yin náà mọ̀ pé tó ẹ tí Ọlọ́run bá fẹ́ irú nǹkan tó ṣẹlẹ̀ sí wa yín lè ṣẹlẹ̀ tí ó dẹ̀ tún wà nínú àsìkò tó wà yẹn Ọlọ́run bá adúgbò fún ọ Ọlọ́run lọ fẹ́ wa bẹ́ẹ̀ lẹ́yìn náà adúgbò fún gbogbo àwọn bàbá wa lọ́balọ́ba nílẹ̀ Yorùbá gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá pátápátá abáníkà mọ̀ dáàkọ ágẹ̀ wọn kọ lọ́ba tí ò gbìlẹ̀ ọkọ wa látòrí bàbá wọ ní wálẹ̀ bẹ́ẹ̀ bàbá wọn Olúbàdàn káàkiri orílẹ̀ kẹta bàbá wa Bàrígà Àtàwùjọ Òṣogbo olùgbọ́ balẹ̀ Yorùbá pápátá Ajérò bàbá wa Ajérò Èkìtì bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ gbogbo ọbẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ọba mẹ́ta fẹ́ dákọ̀ ọwọ́ alẹ́sà gbogbo ọba alẹ́ Yorùbá pápátá Kábíyèsí Olúgbọ́n Francis Olúgbọ́n Kábíyèsí o. Ọlọ́run jẹ́ mi gbogbo wọn gùn káwá dúpẹ́ lọ́wọ́ ẹni tí abẹ tó gbọ́ táwọn bàbá bá bẹ bàbá Tinubu tí ọba gbọ́ mo máa ń sọ gbogbo ọ̀sùn tá a fẹ́ ṣe a sì wà lẹ́yìn odi náà ni agbìyànjú ni Ọlọ́run bá ní mo dé ìgbìyànjú ẹ̀dá aládé Ọlọ́run jẹ́ kẹ́mi bàbá Bọ́lá Tinubu ó gùn dáadáa Ọlọ́run mọ̀ pa bàbá yẹn rẹ Ọlọ́run mọ̀ pa rẹ gbogbo táwọn náà ń béèrè lọ́dọ̀ Ọlọ́run kọ́ lọ ṣe fún wọn Ọlọ́run bá tó ní mí tó jẹ́ kẹ́ nífẹ̀ẹ́ mi ìfẹ́ mi lẹ́ni o mo fi Ọlọ́run búra Ọlọ́run bá mi nífẹ̀ẹ́ yìí Ọlọ́run bá mi nífẹ̀ẹ́ yìí omi tí nǹkan dúdú adúgbò pé inú ilé náà láti jọ bẹ̀rẹ̀ nítorí pé àwọn ìjọba àtànẹ́lé wa kó ń bẹ̀ wọ́n bá wọn tó lè bàjẹ́ jẹ́ wọ́n sì tán lè ṣe wọ́n dẹ̀ pa àwọn tó yí Ọlọ́run kádàrá pé ẹ̀mí wọn bọ̀ látọ̀ wọn àwọn tó pàdé gan tó padà bá táyì tán pa ìyá torí ikú wàhálà mi náà lọ́pàá ìyá mi náà àwọn ọ̀nà Ọlọ́run bàbá mi wá ní ẹnìkan ó di ọlọ́jà ẹnìkan ó sì tún lé kádúpẹ́ fún ọlọ́ ẹ bàbá wa Tinubu lọ́lọ́ ń lò kó tú wa lẹ̀ Ọlọ́run bá tú àwọn náà lẹ́nu gbogbo wọ́n ń dá yín lójú pé gbogbo àná la mọ̀ bí ọ̀rọ̀ àwọn tẹ́rọ́rìsì ṣe ń lọ ní ilẹ̀ Yorùbá ṣùgbọ́n iṣẹ́ yìí ò ṣe dá sí mọ́ báyìí pa kárí àwọn bàbá wa lọ́ọ̀nù nílẹ̀ tẹ́lẹ̀ ni àwọn ò ní dìnnà ìwà ṣùgbọ́n ṣe mọ̀ pé afẹnukùn wọn pọ̀ bọ̀ náà nísìn àwọn náà mọ̀ pé àwa náà lẹ́yìn Ọlọ́run àwọn ọ̀dọ́ yìí náà ni àwọn ní wọ́n dẹ̀ ti rẹ́dí àti gbárùkù tì wá ṣùgbọ́n táwọn bá ti fọwọ́ tì wá lẹ́yìn láṣeyọrí ìjọba náà dẹ̀ tì wá lẹ́yìn so kíní ò pèsè pé àlàfẹ́ dasẹ́ mọ́ ìjọba ló máa sọ pé ẹ̀rìn báyìí ẹ̀sẹ̀ báyìí mo sì fọwọ́ tì wá lẹ́yìn so gbogbo àwọn Fúlàní tó ń já wá láti gbèsè tó ń jẹ́ terrorist tó ń jiyàn gbé ńlẹ̀ Yorùbá
tí wọ́n ń ṣe nǹkan yẹn ọlọ́run ọba yóò lo gbogbo wa láti dẹ́kun wọn láìpẹ́ láì jìnnà yìí bí àádẹ́sí mọ́ lọ mo gbọ́ information kan ní Kìsì bí mọ́júmọ́ yìí wọ́n tún pààyàn dálẹ́ mbẹ́ tó ń dá àwọn yẹn gbé ní Sòrò lọ́dọ̀ wa mbẹ́ yẹn tó lù tiwa níbẹ̀ yẹn bẹ́ẹ̀ni olókè ògùn bẹ́ẹ̀ níbẹ̀ láàárọ̀ yìí tó ń dá àwọn yẹn gbé lọ ìṣẹ̀lẹ̀ Kwara bẹ́ẹ̀ni wọ́n ṣẹlẹ̀ Kwara káàkiri lórí mọ̀ pé lílọ tá lọ àtìlẹ́yìn àwọn bàbá wa àti ìjọba láàfin lọ kò ní sí pé ẹnìkan kọ́ sọ pé bóyá àlọ́dá ọwọ́ wọ ọ̀dọ̀mọ̀kọ́ lọ́wọ́ gbà fún wa. Koiki Media bring the work result. Bàbá mi Ìbàdàn náà ni mo ti ń bọ̀ òun ló jẹ́ kí n dá inú díẹ̀ bàbá pè mí fáwọn ọ̀rọ̀ kan láti fi ọ̀rọ̀ tómi tó rọrọ̀ bí nǹkan ṣe rí ṣe mọ̀ pé Ọlọ́run bá tó ní ayé tó lọ́run òun ni mo ń gbìyànjú sípò wọ́n máa ń sin nǹkan bó ṣe wù ú òun lọ́ba tó fún wa lọ́jọ́ èní pé ẹ̀mí ò sì mọ wà láti fi máa wà ní bẹ́ẹ̀ mi bá lọ ní 2021 kò sí nǹkan tá a fẹ́ ṣe láti gbàgbé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀gbọ́n ti gbàgbé gbò èèyàn mélòó ló rántí àdùngán mọ́nì sí èèyàn mélòó ló ń bá mi rántí bọ̀dá bàtà ìbọ̀ tó ti yẹn sìn àfi pé bọ́lá òun ṣe fún mi ní opportunity ní sìn tí mo dé tí mo bá ń sọ ń pa wọn làwọn tó jó lólùfẹ́ mi náà mo bá mi sọ ń pa wọn tèmi tí wọ́n kú sí lọ́rùn ọ̀bá sọ ń pa wọn ọ̀sẹ̀ tí ó bá mi sọ ń pa wọn Ọlọ́run nìkan ló kù tó lè bá mi dó tàwọn ọmọ wọn àtàwọn ẹbí wọn pé kò yí sì kéèyàn bírú ọmọ yẹn kọkàn jáde kó fòkè sálẹ̀ kó kú lójijì kó rọrùn tí èdè ti gbọ́ ẹ̀kọ́ lọ jalè tí èdè ti gbọ́ lọ dódìyà lórí ìrìn ṣọ́ọ̀gù pé lórí ọ̀rọ̀ Yorùbá yẹn ni wọ́n ka àwọn ọ̀nà léyìí sí tí àwọn gbẹ̀mígbẹ̀mí tọ́lọ́run fi ṣe ti wọn rántí káwọn ọmọ gbẹ̀mí yẹn lójijì ni àwọn ọ̀nà Ọlọ́run náà ká tún dúpẹ́ lọ́wọ́ ẹni tó jẹ́ pé nígbà tóun dé ó gbé ọmọ Yorùbá làwọn ọmọ yìí náà ń kẹ́tẹ́ sí tí wọ́n yóò dá ó sì tú wálẹ̀ Ọlọ́run bá tọ́ ńlá yìí tọ́lọ́run gbogbo ẹ̀ṣẹ̀ yóò tí bàbá Tinubu lè tẹ̀kọ́ lè bí wọ́n lọ́run Ọlọ́run dákúmá túlẹ̀. Gbogbo tí bàbá yẹn bá wá ń béèrè wọlá àwọn tí ó jẹ́ pé níbi tó ń lé mi sí yẹn tí n bá ti rántí ń pa àwọn pé ta ló fẹ́ bá mi dúró táwọn pípù yìí inú tó ẹ pé mo fi ń parọ́ kù mí ọkọ̀ lọ́run inú mi mọ̀ ń bàjẹ́ ṣùgbọ́n náà dédé tí mo dé nísìn at least mo free láti sáré káàkiri láti support àwọn ọmọ wọn àtàwọn ẹbí wọn Ọlọ́run bá mi support bàbá Tinubu Ọlọ́run bá mi support bàbá Tinubu Ọlọ́run ní padà lẹ́yìn bàbá ọ̀rẹ́ ní padà lẹ́yìn gbogbo wa náà gbogbo ẹni tó bá wá fẹ́ràn mi ẹ mọ̀ pé irú bàbá yẹn àtàwọn ọba yẹn ẹ mọ̀ pé ẹni bá mi bú wọn àti kẹ́ mọ́ bá mi yìn wọ́n kẹ́ bá mi ṣàdúrà fún Ọlọ́run bẹ̀ yìí mo fa àwọn tó nílẹ̀ bẹ̀ yìí lórí ìrìn àjò táàrin yìí nìsín àwọn bàbá yẹn náà ni wọ́n lè dúró tiwa àfi lè láti yọrí tí wọ́n bá dúró tiwa kò sí nǹkan láti ṣe ṣùgbọ́n tí wọ́n bá dúró tiwa tí wọ́n ní ẹ̀yẹ́ mọ̀ sí bí wọ́n ṣe ń jí wa bí wọ́n ṣe ń pa wáyé àfọwọ́ sí ẹ̀sùn bẹ̀ tí wọ́n bá ti ní bàbá nìyẹn a lè jàjà ẹ̀ Ọlọ́run wà pẹ̀lú wa Koiki Media big work at your doorstep ní February 22. ẹ ṣe gan ọ̀gá 2026. lórí bí ìrìn àjò ẹ ṣe máa lọ bá ṣe bẹ̀rẹ̀ kínní yẹn àwọn tó jẹ́ àwọn ọ̀gá yẹn ẹ jẹ́ ká ṣera wa lọ́kàn èmi ò ní sọ nǹkan Ọlọ́run bá ló ní kọ́sàdé nǹkan mú sẹ́wọ̀ lọ́tí mi bá rí green light nǹkan mi ní sọ́npa ẹ jẹ́ ká ṣera wa lọ́kàn láìpẹ́ láì jìnnà àjọ àṣepàdé tí gbogbo ọjọ́ ọmọ ibi tá a fẹ́ dúró sí. Once again, Koiki Media bring the work closer to your doorstep. Ní November 22, 2026. Bó ṣe ń lọ nílé bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho ṣá. Ìsọlá òṣìṣẹ́ o adájọ́ ọ̀gá Kwasila wọ́n wá gba gbogbo Lagos State ní ìmọ̀ràn Lagos State ní àlejò kílà kókò ẹjọ́ torí Ọlọ́run ẹ̀dá kù torí Ọlọ́run mo rí i pé ọ̀gá dárúkọ àwọn tó kú nínú struggle ṣùgbọ́n ṣe mọ̀ pé àgbáyé wa rèé Ọlọ́run ò ní pa fún wa. Àṣẹ. Èmi fẹ́ fi àsìkò yìí rán ọ̀gá létí pé nínú Lagos State a sọ àwọn kan nù mo fẹ́ ká ṣe 1 minute silence fún
orúkọ wọn Saki Òfin Kàmọ́rù àti Arígbọ̀nyọ̀ àjọ bẹ̀rẹ̀ struggle yìí àti Bishop Macaulay wọ́n jẹ́ mẹ́ta wọ́n jẹ́ mẹ́rin nínú Lagos State àti Yeyelúfẹ̀ ó di 5 so ẹ jẹ́ ká fún wọn ní 1 minute silence. Kọ́lọ́run kó bá foríjì ní báyìí national anthem fẹ́ni tó bá mọ̀ lídà. Iṣẹ́ wa fúnlẹ̀ wá forílẹ̀-èdè wa kàgbéga 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 fàyè rí ìgbàgbọ́ wa ní pé bá ṣe bẹ̀rù làbọ̀ mọ́ ká ṣiṣẹ́ ká jọlá ìṣọ̀kan àtòmìnira nílẹ̀ jẹ́ ká máa lépa tẹ̀síwájú fọ́pọ̀ ire àtòhun tó dára. Ọmọ Oòduà dìde bọ́ sípò ẹ̀tọ́ rẹ. Ìwọ ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀. Olúwa mi sọ bẹ́ẹ̀. Yorùbá nation yìí òun náà fi mọ̀ wá. Bẹ́ẹ̀ni. Níbẹ̀ ládẹ̀ ti rí pírọ́blẹ́mù. Bọ̀ adúpẹ́ náà pé gbogbo ọmọ Yorùbá ò padà lẹ́yìn wa. Bẹ́ẹ̀ni. Yorùbá nation náà fi mọ̀ wá. Bẹ́ẹ̀ni. Tí a bá wá ń sọ̀rọ̀ kò sí bá ṣe mọ sọ tí Yorùbá nation ní Ó lè jáde. Ọmọ Yorùbá ni wá. Koiki Media bring the work closer to your doorstep. Koiki Media bring the work closer to your doorstep. Bó ṣe lọ nílé bàbá wa Ìlànà ṣe bẹ́ẹ̀ ni. So that is why mo sọ pé gbogbo ẹ tó bá nífẹ̀ẹ́ tìbí Sunday ọmọ adé ẹ mọ́ ẹ láti nífẹ̀ẹ́ bàbá Tinubu. A ní bàbá Tinubu jà bẹ́ẹ̀ ni. Torí pé tí ẹ bá ṣèyẹn lórí kì í ṣe pé agbára kan ni mo ní tí mo fi lè gbé bàbá Tinubu sí second time. Táàkù bẹ́ẹ̀ tó ní second time ẹ̀ ló ṣe fílẹ̀ bí ọba fi mílẹ̀ yóò wọlé second time. Bí bàbá Tinubu ọba fi mílẹ̀ yóò wọlé second time. Ẹ gbàgbé bó fẹ́ ṣẹlẹ̀ torí pé inú ẹ̀wọ̀n Kútọ́nù mo wà tó fi wọlé ti ṣe lọ́wọ́ kì í ṣe mi kì í dẹ̀ sí Yorùbá nation ló ṣiṣẹ́ fún ọ̀rọ̀ ẹ̀yìn ni. Inú ẹ̀wọ̀n ni mo wà ní Kútọ́nù ni bàbá Tinubu fi wọlé pírẹsidẹ́ǹtì Nàìjíríà. Bí òfin mílẹ̀ yóò wọlé second time. Àràkún ni ọjà àgbáyé. Get understand? Ọdún Yorùbá ni wá. Bọ̀ ó wò pé ọmọ Yorùbá làwọn ọmọ yìí náà. Àdẹ pààyàn àjálẹ̀ àṣẹ kankan. Fúlàní mọ́ pààrọ̀ wa mọ́ là ń sọ. Ẹ fi wọ́n lẹ̀ lọ sí Sunday lẹ̀. Ó ní mọ̀ bọ̀ lé ọmọ wa ní Ọlọ́run ìjọba jẹ fún yín. Láti mọ sọ̀rọ̀. Ta ni dárúkọ Yorùbá nation? Bẹ́ẹ̀ni. Ibẹ̀ láti bẹ̀rẹ̀. Èmi dẹ̀ nígbàgbọ́ pé ńgbà tí bàbá Tinubu bá fi parí 31 àbí kí ni wọ́n kú. Ní bàbá yẹn wọlé ẹlẹ́ẹ̀kejì. Èmi yẹn fi bí sólóore. Àjọba ló jáde. So nbí ta wá ń lọ tó bá tásìkò àti sùn. Rárá. Koiki Media bring the work closer to your doorstep. Bó ṣe lọ nílé bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho àti àwọn Lagos team tí wọ́n wá kí wọn káàbọ̀ padà sílẹ̀ bàbá wọn. Bó ṣe lọ ní ìlú Ìbàdàn ní agbègbè Sókà òun lè rí yẹn.
Koiki Media bring the work closer to your Koiki Media bring the work closer to your One house. doorstep.